wọ́n sọ̀rọ̀ èrò tó tún máa rò pé ṣe boy jẹ́ kí wọ́n sọ ọkọ̀ fún MC ó lè yẹ kó fẹ́ ta mú fi ẹ̀ náà ni ó lè yẹ kó fẹ́ ta mú fi ẹ̀ náà ni o. nǹkan tèmi feel ni pé MCB nǹkan tèmi feel ni pé the issue is not even about Kunle Afonlayan or whatever. Sherry, ilé ayé yẹn, you can't beat a child and expect a child not to cry. Abike sọ fún bó ṣe máa ké. You are saying that, oh, tó bá rí ní event, you greet her and all of that. But when it's time to sell your movie, you are always pushing narration out there that, oh, film one particular film is selling, they don't allow the movie to, like gaslighting her, making her feel like, oh, because mo go on live for concert, and they were like, Funke, do you say cinema ni gbogbo àwọn yẹn do gbogbo wọn máa ń bọ pátá máa ń ké. You expect her to keep quiet pé kí fíìmù wọn máa tà nígbà tó ti lọ yá lónìí ní gbàngbà ti ṣe fíìmù. Tí ti ṣáwọn lè jẹ́ ká máa sọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan jẹ́ ká wọ́n ṣe tán ná ẹjọ́. Okay, fine. Kò sẹ́ni tó ní fine. Tí movie ò bá tà, you urge your fans to go and watch your movie. It's not that you now start gaslighting ẹni tó ń tàjù ẹ lọ pé fíìmù yẹn fíìmù ti one particular movie kan nìkan ló ń show nìkan ni wọ́n ń show wọ́n jẹ́ káwọn fans tòun do you know jẹ́mọ́ tó máa ṣe pé àwọn fan base Fúnkẹ́ wọ́n dúró gidi gbà ni nǹkan tó ń ṣe yẹn ṣé mọ̀ pé àti pé ìgbà tí kan máa fi èyí tó ṣe fíìmù Telemundo tó jáde Kúnlé Akínmọ́láyà whatever bó ṣe support motion yẹn náà nìyẹn like anything to bring Funke down Funke is anything to bring Funke down Toyin is always supporting it and you can't expect Funke is me and Funke nǹkan tí Funke ṣe yẹn mo lè ṣe I'm sorry to say 100 mi ò lè ṣe you don't have to be sorry lè máa gang up pẹ̀lú àwọn èèyàn lẹ́yìn mi kó wá rò pé o máa rí mi lójú ayé wàá fẹ́ kí mi ọ̀gbẹ́ni jẹ́ ká maintain energy yẹn kó máa lọ bẹ́ẹ̀ o lè come close. God bless you. That's it. Ṣé ẹ mọ̀ pé mo fẹ́ ṣípì ní nǹkan kan ṣé ẹ mọ̀ pé àwọn pípù yìí ṣé ẹ mọ̀ pé wọ́n máa wá ń sọ̀rọ̀ fún wọn náà ṣé ẹ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ níta làwọn náà ń gbọ́ gbogbo nǹkan tó ń lọ behind camera gbogbo ẹ̀ náà máa wá ń sọ fún wọn pé nǹkan báyìí lè ṣe nǹkan báyìí lè ṣe ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣá mo fẹ́ kẹ́ túmọ̀ yẹn so many things náà ni wọ́n ti máa sọ fún Fúnkẹ́ nípa Tóyìn á wò pé you know what jẹ́ kó ní kálukú dúró lórí ọwọ́ ẹ̀ ṣẹ́yìn ni pé Fúnkẹ́ wá síta wá. but so many náà ti sọ fún Tóyìn náà nípa Fúnkẹ́ náà so it's both of them. so then Tóyìn should keep the energy why is she greeting her. it's for both of them. àwọn èèyàn kan sọ pé àwọn èèyàn kan máa she should keep the energy she should keep that energy. àwọn èèyàn kan sọ pé ní comment wọ́n sọ pé ìgbà tí Tóyìn bọ́ ta ṣó dárúkọ Fúnkẹ́ ó ní láti dárúkọ Fúnkẹ́ ká tó mọ̀ pé thank you anu morigba yes they are not cool kíkí tó kílé nìyẹn is not necessary ní tèmi ò tẹ bá bèrè lọ́wọ́ tèmi o mo máa sọ pé because we are not cool má kí mi. ẹ mọ̀ pé ẹ mọ̀ pé Tóyìn tí yóò mọ Ìbàdàn wọ́n sọ pé Ìbàdàn ló ní láyìpọ̀ ìwà wọn ni because normal tí kámẹ́rà ẹ tí mọ̀ pé MCB ká ní kámẹ́rà ò fèsì Tóyìn ni ó likely kó má kí Fúnkẹ́. bẹ́ẹ̀ni. ẹ má sọ bẹ́ẹ̀ títorí Ìyábọ̀ ó máa kí Fúnkẹ́. títorí Ìyábọ̀ ó máa kí because ó ní ìfẹ́ Ìyábọ̀ ó máa fún Ìyábọ̀ ní respect. Tóyìn mọ̀ pé Fúnkẹ́ ò ní dáhùn lóhùn ẹ gbàgbé Tóyìn mọ̀ pé Fúnkẹ́ ò ní dáhùn lóhùn ó dẹ̀ mọ̀ kámẹ́rà wà níbẹ̀. kì í ṣe pé fún Fúnkẹ́ ní respect yẹn ó fẹ́ fún Ìyábọ̀ ní respect yẹn ni kì í ṣe pé fún Fúnkẹ́ ní respect kárí Fúnkẹ́. Tóyìn is very dangerous torí Ìyábọ̀ ló ṣe ń gba gbogbo nonsense. ẹ mọ ọlá ẹ tẹ bá mẹ tó bá wà God bless you ẹ mọ ẹ torí Ìyábọ̀ ló fún pàkúrọ̀ bí ṣe torí àti Sharon so at this age of your life báyìí ẹ máa please èèyàn kan. ẹjọ ṣe lè jẹ́ kí n sọ̀rọ̀ wà lóyà pẹ̀lú Ìyábọ̀ máa ṣe lè jẹ́ kí n sọ̀rọ̀ Tóyìn wo kámẹ́rà tó ní ẹ̀mí màrájẹ èèyàn ṣá. I don't blame you. If not for Auntie Iyabo, you think I send you? Bring it on. Nonsense. Adéjọkẹ́ ọmọ ìyá tó lọ́wọ́ Adéjọkẹ́ God bless you. ọmọ ìyá tó lọ́wọ́ fíìsì àgbáyà òṣì. Sẹ́ni bẹ́ẹ̀
yẹn Sharon àṣírí àbúrò yìí ti tú igi tó kìkì kámẹ́rà ni mo sọ fún yín mo ní ṣìṣe kámẹ́rà àbáyá oṣù FCB mo sọ fún yín pé kámẹ́rà ni kíkì yóò gbénú ẹ gbàgbé. she is a dangerous person but nítorí Ìyábọ̀ ló ṣe ń jẹ gbogbo shit yẹn. Torí Auntie Sharon, I was saying the same energy line. Auntie Sharon, so me. One minute, ẹ má bínú sáà mi ẹjọ́ ẹ jẹ́ kó sọ̀rọ̀. 1 minute. Ó yá ẹjọ́ má bínú Auntie Jọkẹ́ ta ló post nítorí Ìyábọ̀ ta ló post ẹ má bínú. Toyin ló post ẹ ó ti delete ẹ kọ́kọ́ tó delete àwọn ayé ti sí so at the same time ẹ má gẹ sùn yín o lóyìn ṣe ẹ má gẹ sùn yín o ẹ má gẹ sùn yín o. Sharon ló yẹ máa sọ̀rọ̀ ẹ má bínú. so nǹkan tí mo dá láti sọ ẹ pé mi mọ̀ pé ó máa post kíní yẹn so ó ń try láti please Ìyábọ̀ ẹ má gbàgbé pé ìyálókè náà ti sọ last week pé Tóyìn àti Ìyábọ̀ ń jà ẹ má gbàgbé pé wọ́n ti sọ kíní yẹn ẹ má gbàgbé so gbogbo nǹkan tó ń ṣe kò fẹ́ kí wọ́n jà. ó sì kù kan jẹ má bínú I have a follower. God forbid bad thing. If I ever greet her again, that means I'm a bastard. Kí mo sọ fún yín? That's the energy we need. Energy nìyẹn. At the same time, energy nìyẹn ọ̀rọ̀ for ọ̀rọ̀. Wọ́n lè fi tàrí zò ní o. Kò sí kankan tó ń tà ẹ kúrò lórí ẹ̀ wọ́n àfi tàrí zò. FCB, can I say something? Auntie Sharon. Auntie Sharon, àǹtí mi ẹ má bínú. Àǹtí Sharon èyí tẹ̀sẹ̀ náà ti tó. MCB Mrs Young ló sọ̀rọ̀ seven account mi ni mo gbé wọlé. Mrs Young ni sẹ́. MCB Sherry Nigerians we have problem a lot and double standard wa ti pọ̀ jù. What Funke did, a lot of us are doing it. So why are we not making it look like Funke did something wrong? Èyàn sọ pé mi ò bẹ́ ṣeré máa gbé kẹ̀kẹ́ lọ mi ò bẹ́ ṣeré mọ́. Ṣé dandan ni? And then you want to just because you want to come in the limelight that I'm a good person. Toyin is never a good person. I'm going to say it out to everybody right now. He's not a good person because she likes to make every other person she's having issue with like they are the ones lonely problem. No, Toyin gongo fúnra rẹ̀ lonely problem. She's a manipulator. She's a gaslighter. I just wish she can take a chill pill and step back. And so when you come wọ sùtánà, so nítorí mo ti wọ sùtánà sí táwọn èèyàn bá ti ṣẹ̀ mí kí ẹ̀yin lè máa sọ you bite me. Bàbá wọn fẹ́ yí kiri ṣe ọmọ náà ní right? You bite me. I'm not saying Funke Akindele lọ bá Jésù ó dì pẹ̀lú ẹ̀ dáadáa. MCB èèyàn gé mi jẹ ẹ wá sọ fún mi pariwo tí mò ń pa ti pọ̀ jù. You can't tell me how to react. I can do whatever pleases me. Now I'm not saying Funke is a good person. Tell you one thing about Funke Akindele. Tí Funke Akindele bá ń bá èèyàn jà ó máa jẹ́ kẹ́ni ẹ mọ̀ pé we are not in the same space. Kò dẹ̀ ní try láti kò nídìí àlàyé for anybody. Kò dẹ̀ ní sọ pé òun fẹ́ try àfi tó wà tẹ́ni ẹ bá fix. Ṣé mọ̀ pé Funke àti Eniola Badmus wọ́n máa ń jà gan. Wọ́n máa ń jà gidi gan. But ẹ lè ráwọn ibi tí wisdom ti wà fáwọn méjèèjì nìyẹn. They don't bring their shit to the internet. Online. Exactly. You are online. That's one thing about her. Ọmọ àtọwọ́ bọ̀ wọ́n lẹ́nu. Eniola will not say anything. Funke will not say anything, and they will still come back again. They will be friends together. But you see, Toyin, sharing Kotoshi, and I don't know. You know that you love Iyabo. Why? You know that there's going to be our bloggers. They are looking for something to use to eat. Oh, you could apply wisdom. Shame me same thing. No, lo she ni more premier Kotoshi to lo ki ex-husband. And when you want sorrow moving him more. Toyin kí ex-husband tó pé níyì tó fọwọ́ gbá lórí ìwọ wà ń bí báyìí. No, why you doing that? Ó ti mọ̀ pé nǹkan táwọn bloggers wà. Níyì wèrè wo nìyẹn kí ló kàn. Ibi tẹ́sí máa mọ̀ pé òun gan mọ̀ nǹkan tó ṣe. Immediately ló lọ post that thing that Adejoke read, I saw it. Immediately, àǹtí àgbàyọ òṣì kìnnì kan. I mean, bro. Now you're making the conversation about you. Ní ìṣàwọn yóò sọ̀rọ̀ àríṣọ́ mọ́. Ọ̀rọ̀ Funke and Toyin òun ló wá ń lọ on the floor see what now you claim to love kini Mercy Ayibe ṣé mo pé Mercy àti Funke they are not in good terms. Yes.
even as sitting on that table ọkọ̀ fi agbáríjọ jókòó ni nǹkan tó kún mẹ́sì gan fi wo Tóyìn bẹ́ẹ̀ ni pé kí ló ṣe é gan òkè èèyàn kò jẹ́ náà ó ẹ̀jẹ̀ tí wọ́n lọ fọwọ́ tààpù ẹ̀ àti fún kẹ́ kálẹ̀ ó dẹ̀ ní pé àwọn kámẹ́rà wọ́n gbé kinní sí ẹ lójú. No, you shouldn't do that. You don't even need it. So please tell your Toyin, it's not about, oh, she's a good person, oh, she's a kind person. I am telling you, and there's nothing, Emma Masope called maturity. Or see, maturity because energy to bad gbé wá ni kò gbé fún ẹni yẹn padà. But all this time you're coming to say, oh, she's being matured. That's not maturity. She's only playing a game. I'm playing the victim card. I never said she's a kind person. I said she's a very dangerous person. And if she decides to eat this shit, she's eating the shit because of Iyabo. Taking any shit because of Iyabo Auntie Sharon. So on a good day, Auntie Sharon never be no answer pé kí Toyin ẹni sùúrù Auntie Sharon. Kí Toyin àti Iyabo jọ jẹ́ ọ̀rẹ́. Funke and Iyabo have been coming way back. So who is even Toyin? Who is even Toyin? Ọ̀rọ̀ ara lè wa ló sọ Toyin àti Iyabo dọ̀rẹ́. Adafunyin òun ló fáwọn Adafunyin àgbọ̀dọ̀ dárúkọ ni. Adafunyin, that was where the friendship came. They were never friends. Toyin àti Iyabo ẹ̀rọ máa sọ pé nítorí Iyabo ló fi ń gba BS. No. Fetia. Nígbà tí Fetia kúrò láàrin wọn ni friendship yẹn. Toyin ní kẹ́ she should stop embarrassing herself. She should stop doing all this. Oh, I'm a good person. I'm a good person. Tí lè sọ̀rọ̀ sà, ẹ má bínú Richmond. Ẹ kí DY Young ṣe tán ẹjọ́. So what I'm saying is stop